Ọwọ́ àtọlọ́run wa dúpẹ́ fún òní. A dúpẹ́ pé ẹ̀ ń wà pẹ̀lú wa nígbà gbogbo. A dúpẹ́ fún ọgbọ́n yín. A dúpẹ́ fún àánú yín lórí wa. Ẹ gbọ́ pé àtìyìn wa. Àmín. Ọwọ́ àtọlọ́run wa láti fẹ́ sọ ọ̀rọ̀ yín lọ́sàn-án yìí. Ẹ ṣàánú fún wa. Àmín. Ẹ fún wa ní ọgbọ́n àti òye. Àmín. Ẹ má jẹ́ ká sì sọ. Àmín. Ẹ darí ọ̀rọ̀ iná wa. Àmín. Gbàdúrà fún àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà. Kí ẹ ṣàánú fún wọn. Àmín. Ẹ ràn wọ́n lọ́wọ́ láti gbọ́ ọ sí ìgbọràn. Àmín. Ẹ ràn wọ́n láti gbọ́ ọ àti láti mú un. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A fẹ́ kà láti ní ìwé Joshua orí 24. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 25. Joshua 24 from verse 19 to 25. Joshua sì wí fún àwọn ènìyàn náà pé ẹ̀yin kò lè sin Olúwa nítorí pé Ọlọ́run mímọ́ ni òun, Ọlọ́run owú ni òun, kì yóò dárí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín jì yín. Bí ẹ̀yin bá kọ Olúwa sílẹ̀, tí ẹ bá sì sin Ọlọ́run àjèjì, nígbà náà ni òun ó padà, yóò sì ṣe yín níbi, yóò sì run yín lẹ́yìn tí ó ti ṣe yín ní oore tán. Àwọn ènìyàn náà sì wí fún Joshua pé rárá o, ṣùgbọ́n Olúwa ni àwa ó sìn. Joshua sì wí fún àwọn ènìyàn náà pé ẹ̀yin ni ẹlẹ́rìí sí ara yín pé ẹ̀yin yan Olúwa fún ara yín láti máa sìn ín. Wọ́n sì wí pé àwa ṣe ẹlẹ́rìí. Ǹjẹ́ nítorí náà ẹ mú ọlọ́run àjòjì tí ń bẹ láàrin yín kúrò, kí ẹ̀yin sì yí ọkàn yín sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Àwọn ènìyàn náà sì wí fún Joshua pé Olúwa Ọlọ́run ni àwa ó máa sìn, ohùn rẹ̀ ni àwa ó sì máa gbọ́. Olúwa bùkún gbígbọ́ àti kíka ọ̀rọ̀ rẹ̀. Àmín. Ní ẹsẹ̀ 15 ni táwa padà sẹ́yìn díẹ̀. Ká tó dé ẹsẹ̀ 19 níbi tá a ti bẹ̀rẹ̀ sí ní kà. Joshua ń bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ torí pé kò ní pẹ́ tí ó kù. Ọ̀rọ̀ ìkẹyìn ní ń bá wọn sọ. Ó ń fún wọn ní, ó fẹ́ kí wọ́n ní ìgboyà láti sin Ọlọ́run. Àmọ́ ẹni tí ó sin Ọlọ́run, ó gbọ́dọ̀ ṣe ìpinnu pé Ọlọ́run lòun fẹ́ sìn. Ẹsẹ̀ 15 sọ fún wọn pé ní tèmi o, àtèmi o, àtilé mi o, Olúwa ni àwa máa sìn. Àwọn náà wá dáhùn pé Olúwa ni àwa náà máa sìn. Joshua ní rárá o, ẹ lè sin olúmọ́mọ́ yín jù bá lọ. Ọkàn yín le, aláìgbọràn ni yín. Ẹ lè sin Ọlọ́run torí bẹ́ẹ̀ bá ṣẹ̀, Ọlọ́run ó jẹ yín yà o. Wọ́n wá dà ní ẹsẹ̀ 21, ẹsẹ̀ 21. Àwọn ènìyàn náà sì dáhùn, wọ́n sì wí fún Joshua pé rárá o, Olúwa ni àwa náà máa sìn. Joshua wá sọ fún wọn ní ẹsẹ̀ 22 pé ẹ̀yin ni ẹlẹ́rìí sí ara yín pé ẹ̀yin yan Olúwa fún ara yín láti máa sìn, nítorí wípé ó sì fún wọn sì wípé àwa ṣe ẹlẹ́rìí. Joshua sọ fún wọn pé ẹ̀yin ni ẹlẹ́rìí pé ẹ̀yin yan Olúwa. Àkọlé ìwàásù wa tòní ni pé o ti yan Olúwa, àbí nítorí pé o ti yan Olúwa. Ṣé ẹni téèyàn bá ti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, o ti yan Olúwa. You have chosen the Lord. Ta ni Olúwa? Jésù ni Olúwa. Hallelujah. Ìwé Jòhánù orí 13 ẹsẹ̀ 13. Ká tó dé ẹsẹ̀ 13, Jésù wẹ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà tó wẹ ẹsẹ̀ wọn tán wá sọ pé ǹjẹ́ ẹ̀yin mọ ohun tí mo ṣe? Ẹnìkan dá wọn kan wò ni. Ó ní ẹ̀yin ń pè mí ní Olúwa àti Ọ̀gá. Ó ní ẹ̀yin wí ire torí bẹ́ẹ̀ ni mo jẹ́. So Jésù sọ pé òun ni Olúwa. Róòmù orí 10 ẹsẹ̀ 9. Bíbélì sọ pé nítorí ẹni bí
bí o bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù Olúwa tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde nínú òkú, a ó gbà ọ́ là. Jésù ni Olúwa. Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ yìí pé Jésù ni Olúwa. Nígbà tó bá ti wá gba Jésù sínú ọkàn rẹ, ntọ́ ń sọ náà ni pé mo yan Jésù gẹ́gẹ́ bí Olúwa mi. Kí ni ń jẹ́ Olúwa? Ìtumọ̀ Olúwa ni ọ̀gá. Ìtumọ̀ Olúwa ni olùdarí. Fún àpẹẹrẹ, ọ̀gá iléèwé ni olúwa iléèwé. Òun ni ó sọ fáwọn olùkọ́ yòókù pé àwọn olùkọ́ yòókù pé báyìí ni kẹ́ ẹ ṣe. Báyìí ni kẹ́ ẹ sọ fún àwọn ọmọ iléèwé kí wọ́n ṣe. Òun ni olúwa iléèwé. Jésù ni olúwa wa. Jésù ni olùdarí wa. Torí pé òun ni olúwa, ó túmọ̀ pé ó lágbára láti ṣe àkóso ayé wa. Ó lágbára, ó ní ẹ̀tọ́ láti sọ fún wa pé ibi báyìí ni kẹ́ ẹ lọ, ibi báyìí ni kẹ́ ẹ má lọ, báyìí ni kẹ́ ẹ ṣe, báyìí ni kẹ́ ẹ má ṣe, ọ̀rọ̀ báyìí ni kẹ́ ẹ sọ, ọ̀rọ̀ báyìí ni kẹ́ ẹ má sọ. Torí pé kí ni o? Òun ni olúwa. Ẹni tó bá ti wá yan olúwa, àwọn nǹkan kan míì ń bẹ tó jẹ́ pé bá a ti ń sọ pé Jésù Kristi Olúwa wá sínú ọkàn mi kí n lè bá di ẹni ìgbàlà. Láì ṣe pé a fẹnu sọ, àwọn nǹkan kan míì náà ń bẹ tó jẹ́ pé a ti yàn. Bá a ti yan Jésù là ń yan àwọn nǹkan míì náà. Kí ni àwọn nǹkan míì tá a yàn mọ́ Jésù? Ebi bí mo ti sọ pé Jésù Olúwa wá sínú ọkàn mi, mo yàn ọ́ lónìí gẹ́gẹ́ bí Olúwa mi. Kí ni àwọn nǹkan míì tí mo tún yàn? Ẹ jẹ́ àwọn bíi mélòó bẹ́ẹ̀. Ìwé Deuteronomy orí 30, ẹsẹ̀ 19. Deuteronomy chapter 30, verse 19. Èmi pé Ọlọ́run àti ilẹ̀ jẹ́rìí tì yín ní òní pé èmi fi ìyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan ìyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Mósè ní sọ fún àwọn ọmọ Ísírẹ́lì, ó ń gbà wọ́n níyànjú láti yan ìyè. Àti yan ìyè ni láti bá Ọlọ́run rìn. Bẹ́ẹ̀ náà ni èmi náà ń gbà ọ́ níyànjú lónìí pé yan ìyè. Ẹni tó bá ti gba Jésù Kristi sínú ọkàn rẹ̀, ó yan ìyè. Ó yàn láti yè. Sẹ́rí ká tó gba Jésù sínú ayé wa, a dàbí òkú. Kéde ẹ̀ ti bá dàbí gan òkú ni wá. Ìwé Éfésù orí 2, wo ẹsẹ̀ 1. Éfésù orí 2, ẹsẹ̀ 1. Ẹ̀yin ni a sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín. Ẹni tí ó bá ti gba Jésù, òkú ni. Torí ń lọ sínú ó ti jẹ̀bi ikú kejì, so òkú ni already. Ṣùgbọ́n ní kété tá a bá ti gba Jésù sínú ọkàn wa, kí ni a di o? Ó sọ wá di ààyè. Bá a ti yan Jésù là ń yan ìyè. Jésù sọ yìí pé ẹni tó bá gbàgbọ́, ó ti rí ikú kọjá bọ́ sí inú ìyè. À ń lọ sínú ikú adio òkú ni wá, à ń lọ sínú adágún iná. Ṣùgbọ́n ní kété tá a bá ti gba Jésù gbọ́, kí la yan? A yan ìyè. Inú ìwé Éfésù orí 2 tá a wà náà, wọ́n sísàlẹ̀ sí ẹsẹ̀ 4, ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5, verses 4 and 5. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí í ṣe ọlọ́rọ̀ ní àánú, nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa, nígbà tí àwa tilẹ̀ kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là. Hallelujah. Àmín. Ká tó dé ẹsẹ̀ 4 mo. Ẹsẹ̀ 3 ó sọ pé nínú àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa, à ń mú ìfẹ́ ara àti inú ṣẹ, àti nípa ẹ̀dá wa àti jẹ́ ọmọ ìbínú gẹ́gẹ́ bí àwọn ìyókù pẹ̀lú. Bí àwọn tí ò gba Jésù gbọ́, bẹ́ẹ̀ náà làwa náà ṣe rí. Bí àwọn bí wọ́n ṣe rí lónìí, bẹ́ẹ̀ náà làwa náà ṣe rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run tó yí wa padà ni.
Hallelujah. But God, ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí í ṣe ọlọ́rọ̀ ní àánú, ó ní ọrọ̀ púpọ̀ ní àánú, ló fi torí pé Ọlọ́run ó ní pẹ̀lú àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ló fi sọ wá di ààyè. Nínú Jésù la di ààyè. Bá a ti yan Jésù sínú ọkàn wa, bẹ́ẹ̀ náà la yan ààyè, a ti di ààyè. Ó yẹ kí inú wọn máa dùn ní pé adìẹ ní iyì. A sì ní ẹni tí ń lọ sínú adágún náà mọ́. Fẹ́ kọ́ máa jí kí ayọ̀ máa kún inú ọkàn wa. Tẹ̀rí bí inú wa bá fẹ́ bàjẹ́ báyá torí nǹkan tí ń lọ ní àyíká wa àbí nǹkan tí ń lọ ní Nàìjíríà wa. Ká máa rántí pé Ọlọ́run ti sọ wá di ààyè. Mo ti di ẹni ìgbàlà. Ó yẹ kí inú mi kó máa dùn. Kí la yan nígbà tá a yan Jésù? A yan ààyè, a yan ìyè. Inú ìwé Jóṣúà orí 24 níbi tá a kà. Ẹsẹ̀ 18, Joshua 24 verse 18. Olúwa sì lé gbogbo àwọn ènìyàn náà jáde kúrò níwájú wa, àní àwọn Ámórì tí ń gbé ilẹ̀ náà. Nítorí náà ni àwa pẹ̀lú ó ṣe máa yin Olúwa, nítorí òun ni Ọlọ́run wa. Wọ́n ní àwọn máa sin Ọlọ́run torí pé òun ni Ọlọ́run wọn. Wọ́n sọ fún Joshua ní pé rárá o, àwa náà nígbà Joshua sọ pé ó ṣe èmi àti ìdílé mi ní o, Olúwa ni àwọn máa sìn. Ní àwa náà máa sin Ọlọ́run, tẹbí òun ló lé àwọn ọ̀tá wa jìnnà, òun ló mú wa láti ilẹ̀ Egypt wá, òun ní ṣe ìtọ́jú wa. Nítorí náà ńkọ́ àwa náà máa sìn nítorí pé òun ni Olúwa wa. Bá a ti yan Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wa, bẹ́ẹ̀ náà là ń yan ìyè. Bẹ́ẹ̀ náà là ń yàn láti ṣe ìránṣẹ́. Ẹsẹ̀ 21 náà, Jóṣúà orí 24, ẹsẹ̀ 21. Àwọn ènìyàn náà sì wí fún Jóṣúà pé, rárá o, ṣùgbọ́n Olúwa ni àwa ó sìn. Wọ́n ní Olúwa ni àwa ó sìn. Láti sìn ni láti ṣe ìránṣẹ́. Tẹ́rí a rò pé a bá ti lọ church àti jọ́sìn. Ọwọ́ tẹ́nìkan sọ níbi kan àwà níbi kan tá dúró tá jókòó. A lọ sí pàdé kan, pàdé alájẹsẹ́kù. Àti ìbẹ̀rẹ̀ ìpàdé wọ́n wá ń sọ̀rọ̀. Obìnrin wa sọ wípé Ọlọ́run òkú béèrè kankan lọ́wọ́ wa. Jírúgá tá bá ti lọ síwájú rẹ̀, táàjú ohun gúlúmùgẹ́, táàjú jùdí sọ́dún, táàjú jùdí sósì. Ó ti dá Ọlọ́run ò béèrè jù bá lọ. Ọlọ́run béèrè jù bá lọ. Ìtọ́lọ́run béèrè kan. Nígbà t'Ọlọ́run sọ pé ká sìn, Ọlọ́run ò sọ̀rọ̀ nípa jó. Ká ṣe ìránṣẹ́ ní jẹ́ ká sìn. Ká jèrè ọkàn ní jẹ́ ká sìn. Ká gbàdúrà bí tí ẹlòmí ò ṣe dáa ní jẹ́ ká sìn. Bó láti ran ẹlòmí lọ́wọ́ ní jẹ́ ká sìn. Wọ́n ní kò sí jà ṣọ́ọ̀ṣì, ṣàdúrà ń sàbí. Ẹ̀yin ká tẹ́ lọ ṣọ́ọ̀ṣì, á jókòó. Wọ́n bá gbàdúrà, ká sàbí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní òye wa. Ìjọ kan bí ta ti lọ jèrè ọkàn, wọ́n bá obìnrin kan sọ̀rọ̀. Mo ní ǹjẹ́ tó bá kú lónìí, ǹjẹ́ ẹ dé ìjọba ọ̀run? Ó ní nípa orí ọ̀fẹ́. Ọlọ́run wá fi sí mi lọ́kàn yìí pé kí n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ń jẹ́ orí ọ̀fẹ́? Mo béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ń jẹ́ orí ọ̀fẹ́? Ẹni nípa orí ọ̀fẹ́, kí ni ń jẹ́ orí ọ̀fẹ́? Wọ́n ní ebi tá a bá lọ ṣọ́ọ̀ṣì, tá a bá gbàdúrà parí, wọ́n sì sọ orí ọ̀fẹ́. Ìdí ń jẹ́ orí ọ̀fẹ́ nù. Mo ní èyí kọ́ ní jẹ́ orí ọ̀fẹ́ o. Òrà àìní òye la fi máa sọ orú nǹkan báwọn. Ẹni tó wọ́n máa ń gbà bá ti sọ orí ọ̀fẹ́ àti jọ́sìn fọ́lọ́run. Ọlọ́run fẹ́ ká sìn. Bàbá ti yàn tá ń gba Jésù sínú ọkàn wa,
kí ni a di o a yàn láti ṣe ìránṣẹ́. Ṣé wá rí gbogbo ìránṣẹ́ wa tá a ṣe ó gbọ́dọ̀ ní ṣe nípa ìjèrè ọkàn. Oríṣiríṣi iṣẹ́ la lè máa ṣe. Ẹni tí ń tẹ dùrù, ẹni tó gbàdúrà, ẹni tó ka bíbélì, ẹni tó dó lẹ́yìn kámẹ́rà, ẹni tí ń rìkọ́dù, gbogbo ẹ̀ kí iṣẹ́ ìrere, ìwàásù ìrere kó lè tẹ̀síwájú. Bí iṣẹ́ ìsìn tí mo sọ pé mò ń ṣe tí ó bá ní í ṣe pẹ̀lú ìyìnrere kò nítumọ̀. Ẹlòmíì ń ṣe iṣẹ́ ìránṣẹ́ àbí iṣẹ́ ìsìn torí tí ó gbà, torí tí ó jẹ, torí kó lè bá di ẹni ìlú mọ̀ká. Jésù sọ ní ìwé Jòhánù orí 15, Jòhánù orí 15 ẹsẹ̀ 16, ó ní òun lòun yàn wá. Sẹ́rí, Ọlọ́run ló kọ́kọ́ yàn wá, ọwọ́ wa, ó ní ọmọ ènìyàn wá láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Nígbà tó bá wá wa rí, làwa náà wá gbà pé Olúwa mo yàn ọ́. Òun ló kọ́kọ́ wá wa rí, àwa náà wá tọ̀ wá pé àwa náà gbà pé Olúwa mo yàn ọ́, bó ti wá lórí mo gbà ń mọ̀ tẹ̀lé ọ. Ẹsẹ̀ 16. Kì í ṣe ẹ̀yin ni ó yàn mí, ṣùgbọ́n èmi ni ó yàn yín, mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ, kí ẹ sì so èso, àti kí èso yín lè dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ Bàbá ní orúkọ mi kí ó lè fi fún yín. Ó ní kì í ṣe ẹ̀yin ló yàn mí o, èmi mo yàn yín, kí ẹ̀yin kí ó lè lọ. Kí ẹ̀yin kí ó lè lọ, kí ẹ sì so èso, àti kí èso yín kí ó lè dúró. Kí Ọlọ́run sọ pé ká ṣe, kí ni Jésù sọ pé ká ṣe? Ká lọ jèrè ọkàn. Ìjèrè ọkàn ní jẹ́ èso. Onígbàgbọ́ ni ó yẹ kí onígbàgbọ́ lọ so èso. Tá bá gbin ọ̀gẹ̀dẹ̀, tọ́gẹ̀dẹ̀ bá dàgbà, yóò so èso, àmọ́ kò ní so máńgò, ọ̀gẹ̀dẹ̀ ni yóò so. Máńgò ní so ọsàn, máńgò ni yóò so máńgò, ọsàn ni yóò so ọsàn, ọ̀gẹ̀dẹ̀ ni yóò so ọ̀gẹ̀dẹ̀, kaṣú ni yóò so kaṣú. Bẹ́ẹ̀ náà ni onígbàgbọ́, èso onígbàgbọ́ kó jèrè ẹlòmíì fún Jésù Kristi. Ọlọ́run fẹ́ ká so èso. Síso èso, lílọ jèrè ọkàn, ò ní iṣẹ́ ìránṣẹ́. Ọlọ́run ti yàn ọ́ láti ṣe iṣẹ́ ìránṣẹ́. Tábá tó ń wo ẹsẹ̀ tá a kà yìí, ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 16, nǹkan kan bẹ́ẹ̀ tí mo fẹ́ ká rí. Ara tí Ọlọ́run fẹ́ ká ṣe kádùá wo lè gbà. Ó ní kí ẹ̀yin ó lọ, àti kí ẹ so èso, kí èso yín kí ó lè dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ Bàbá mi ní orúkọ mi kí ó lè fi fún yín. Ara tí èyí jẹ́ ká dúró àwọn ọgbà ní pé àìlọ jèrè ọkàn. Àti jèrè ọkàn ní láti so èso. Jésù sọ wípé bẹ́ẹ̀ bá ti ń lọ jèrè ọkàn tẹ́ ń so èso, inú mi ó máa dùn láti dáhùn ìbéèrè yìí. Oníwàásù kan sọ̀rọ̀, ó ní nígbà tó ń wá rí báwọn tí Jésù sọ báwọn, òun ti wá pinnu wípé táìmù tó ń bá ń lọ jèrè ọkàn, kóhun tó dọ́dọ̀ ẹni tó ń ọba sọ̀rọ̀, òun ọmọ fọkàn gbàdúrà tó lọ́wọ́ pé òun ṣe tọ́tẹ́ Ọlọ́run lọ́rùn. Tóun bá sì ti ń ṣe tóun tọ́tẹ́ Ọlọ́run lọ́rùn, lóhun bó ti ń gbàdúrà, òun ti mọ̀ pé àdúrà wọn gbà. Ẹni tí ń lọ jèrè ọkàn tí Ọlọ́run lọ́rùn ní í ṣe. Torí bá ń jèrè ọkàn, torí bá ń lọ wàásù láti so èso, bí ìsọ pé tàbá ti ń ṣe bẹ́ẹ̀, àdúrà wa yóò gbà. So, nígbà tá a yan Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa, kí la yan o? A yan ìyè. Kí la yan o? A yan láti ṣe ìránṣẹ́. Ìwé Júdà ẹsẹ̀ 3,
orí kan náà ló wà ńbẹ̀. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ 3. Olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọdọ̀ ṣàì má kọ̀wé sí yín kí n sì máa gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lélẹ̀ fún àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ tẹ́lẹ̀. Ó ní n kò sì ṣàì má gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́, earnestly contending for the faith. Ọlọ́run fẹ́ ká máa jà fún ìgbàgbọ́. Ṣé rí ayé tá a wà nísìn, àwọn èèyàn ti fẹ́ wọ́n ti ń dojú rẹ̀ kodò. Gbogbo nǹkan tá a gbàgbọ́, ó wà lára tá a fi sọ yí pé ìwàásù wa á máa pè ní ìgbàgbọ́ àwọn bàbá wa. Ìtàwọn bàbá wa gbàgbọ́, a ti ń dorí rẹ̀ kodò. Ó yẹ ká máa jà fún, bó láti máa jà fún, á máa wàásù rẹ̀, bó láti máa jà fún, á máa gbé ìgbé ayé rẹ̀. Ẹ jẹ́ n sọ díẹ̀. Ó yẹ ká máa jà fún ìgbàlà nípa oore ọ̀fẹ́. Bó láti máa jà fún ìgbàlà nípa oore ọ̀fẹ́, á máa sọ, á máa lọ jèrè ọkàn. Ìwàásù ìgbàlà nípa oore ọ̀fẹ́ ńlá á máa sọ, kì í ṣe ìgbàlà nípa iṣẹ́. Ṣé oríṣi ìwàásù ìgbàlà méjì làwọn èèyàn wà lónìí? Méjì péré ni. Oríṣi kan ni ìgbàlà nípa oore ọ̀fẹ́. Oríṣi kejì ni ìgbàlà nípa iṣẹ́. Gbogbo bí wọn bá sì máa wà, wọn bá máa fi oríṣi nǹkan kún, ìgbàlà nípa iṣẹ́ náà ni. Ẹlòmíràn bá yẹ pé ọkọ̀ọ̀kọ̀ gba Jésù, ọwọ́ àmọ́ ṣiṣẹ́ tọ̀, ìgbàlà nípa iṣẹ́ ni. Jésù nìkan ó ti tó. Hallelujah. Torí ẹ̀ ló fi sọ pé ó parí. Ẹni tó bá ti gba Jésù gbọ́, ó ti ní ìyè àìnípẹ̀kun, kò ní bá a fi nǹkan míì kún. A gbọ́dọ̀ máa jà fún nípa wíwàásù rẹ̀ láì dákẹ́, láì sinmi. A gbọ́dọ̀ máa jà fún Bíbélì tòótọ́. Àwọn èèyàn fẹ́ ka Bíbélì mọ́ lónìí. Ó yẹ ká máa ka Bíbélì. A máa sọ pé ó yẹ kó ka Bíbélì. Gbogbo àwọn tó wà nínú gbogbo ẹni tó bá wá chọ́ọ̀chì wa, à á fi pé ó yẹ kó ní Bíbélì, ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan kó ní Bíbélì tara rẹ̀. Nígbà tí Jésù ti lọ sórí àgbélébùú, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín nígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ fún yín pé ẹ má ní idà, ẹ má ní pọ́ọ̀sì, ẹ má ní nǹkan kan. Ṣùgbọ́n ní ìsìn mo sọ fún yín pé ẹni tí ó bá ní idà kó lọ ta aṣọ rẹ̀, kó lọ rà kan. Bíbélì ní idà wa. Ẹni tí ó bá ní idà kó ta nǹkan ní rẹ̀, kó lọ rà kan. Ó ṣeéṣe kí n ní Bíbélì méjì àbí jù bẹ́ẹ̀ lọ kí n sọ pé mo fẹ́ bùn ẹnìkan. Àmọ́ ẹ̀kọ́ yẹ ká máa tọ́ pé ẹ̀bùn mi, ẹni tí ó bá ní kó lọ rà kan, kò wọ́n ju tẹ́nìkan kan lè rà lọ. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan ní Bíbélì kó máa kà á. Pẹ̀lú ìwádìí a ti wá rí i pé kì í ṣe gbogbo Bíbélì ní òótọ́. Irọ́ wà nínú àwọn Bíbélì kan tá à ń pè ní Bíbélì. Àyọkúrò wà nínú àwọn Bíbélì kan tá à ń pè ní Bíbélì. À ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run, kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tá a bá yọ ẹsẹ̀, Bíbélì sọ pé ọ̀rọ̀ Olúwa pé. Àmọ́ nígbà tá a bá yọ ẹsẹ̀ kan kúrò nínú rẹ̀, kò pé mọ́nu. Ìwé Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 7 kò sínú Bíbélì mi. Bó láti a sọ pé Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ibi tó ṣe pàtàkì tí a ti lè fi hàn yàn yí pé mẹ́ta lọ́kan ni Ọlọ́run, wọ́n ti yọ kúrò ńbẹ̀. Kò sínú NIV, kò sínú Revised Standard, kò sínú American Standard, kò sínú àwọn míì náà. Àmọ́ èyí ló gbé lọ́wọ́ tó pè ní Bíbélì, kì í ṣe Bíbélì, kò pé. Ó yẹ ká jẹ́ àwà Bíbélì tó jẹ́ òótọ́.
èyí tó jẹ́ òótọ́ ni King James Bible lédè Èbó. Hallelujah. Ìwọ náà wà kọ́ka. A gbọ́dọ̀ jà fún Bíbélì tòótọ́. A gbọ́dọ̀ jà fún ẹ̀kọ́ inú Bíbélì. Ẹ̀kọ́ tòótọ́. Torí gbogbo àwọn ẹ̀kọ́ ìláti àti ẹ̀fẹ́ kọ́ ẹ̀kọ́ kankan mọ́. Kákan máa lọ chọ́ọ̀chì ká máa jó ni. Láti rò pé chọ́ọ̀chì wà fún kákan ìdúpẹ́ nìkan ní chọ́ọ̀chì. Yọ́kan mo lọ chọ́ọ̀chì kan lẹ́kọ̀ọ́, oríṣiríṣi ló wà lẹ́kọ̀ọ́. Mo lọ kí àwọn ẹ̀gbọ́n mi kan lẹ́kọ̀ọ́. Ìjọ Sunday máa wá lọ chọ́ọ̀chì. Ìjọ náà níjọ́ ìdúpẹ́ ìdílé. Wọ́n á pe ìdílé kọ̀ọ̀kan tí ìdúpẹ́ kàn. Wọ́n gbé abọ́ rẹ̀, wọ́n wá lọ tọ̀ láti ẹnu ilé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jóbọ̀ wá síwájú. Inú ti bí èmi, mo jáde ni. Òótọ́ ọ̀rọ̀ ni mo jáde. Báyìí orí kan ti ẹ̀fẹ̀ máa fọ́ mi wẹ́rẹ́wẹ́rẹ́. Mo wá bí tèmi ó ti ra paracetamol mu lọ. Nígbà tó bí wákàtí méjì, mo padà. Wọ́n sì ń parí ijó ni mo padà dé. Mo ní Olúwa ṣe. Ijó náà láìsí ijó náà lọ jọ́ chọ́ọ̀chì. Ẹ̀kọ́ náà lọ kọ́ chọ́ọ̀chì. Ẹ̀kọ́ bá ṣe gbígbé ayé tí ó ti Ọlọ́run lọ́rùn. Ẹ̀kọ́ bá ṣe gbàdúrà tí ó ti Ọlọ́run lọ́rùn. Ẹ̀kọ́ bá ṣe bóò ló ṣe yẹ ká ka Bíbélì, bóò ló ṣe yẹ ká bá ọmọnìkejì lò, bóò ló ṣe yẹ ká kọrin, bóò ló ṣe yẹ ká wàásù ìyìn rere. Àwọn ẹ̀kọ́ tá a lọ kọ́ chọ́ọ̀chì nu. Bẹ́ẹ̀ náà ló yẹ ká jà fún ìdíwọ̀n, standard. Ọlọ́run ní ìdíwọ̀n bó ṣe yẹ ká wọṣọ. Oríṣiríṣi aṣọ tá ń wọ̀ lónìí kìí ṣe aṣọ tó bá ìfi Ọlọ́run mu. Nígbà ọmọkùnrin ọba gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì. Ẹlẹ́wọ̀n ni máa gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì. Nígbà téèyàn bá gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì, ọkùnrin tó gbé ṣòkòtò sí ìtumọ̀ tí ń sọ ní pé èmi ò fẹ́ di lọ́yà, ìfẹ́ di dókítọ̀, ìfẹ́ di gómìnà, ìfẹ́ di adájọ́, torí kò sẹ́ni kankan náà àwọn eléyìí tó lè lọ́fíìsì kó gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì. Ojúmọ́ rẹ̀ pé èmi ò fẹ́ di ẹni pàtàkì, èèyàn yẹpẹrẹ mo fẹ́ rí, bẹ́ẹ̀ ni mo fẹ́ rí. A gbọ́dọ̀ máa jà fún ìdíwọ̀n ti Ọlọ́run. Bó ló ṣe yẹ ká sọ̀rọ̀ ẹni tó pe ara ẹ̀ ní ọmọ Ọlọ́run tí ń ṣépè? Kò bá ìdíwọ̀n ti Ọlọ́run mu. A wá gbé gbogbo ìhámọ́ra ogun wọ̀, ó ti wà nínú ìwé Éfésù orí 6. Ká lè jagun, ká lè ṣe àṣeyọrí. Nígbà tí Ọlọ́run sọ pé ká jà, ẹni wí kìí ṣe ká gbébọn àbí ká mú àdá ká lọ bá ọ̀tá jà ní Ọlọ́run wí. Ṣùgbọ́n ká fi Bíbélì ní idà wa tá a fi lè jà. Àwọn nǹkan tó yẹ ká jà fún tí mò ń sọ. Ká jà fún ìgbàlà nípa orí ọ̀fẹ́. Ká jà fún Bíbélì tòótọ́. Ká jà fún ẹ̀kọ́ tó bá Bíbélì mu. Ká jà fún ìdíwọ̀n tó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ká mú ọ̀rọ̀ Ọlọ́run ká tẹ̀lé láti fi jà. Kìí ṣe pé a ti yan ìyè nìkan, bẹ́ẹ̀ ni a ti yàn láti ṣe ìránṣẹ́, bẹ́ẹ̀ náà ni a ti yàn láti ja ìjà ìgbàgbọ́. Paul sọ fún Tímótì pé kó máa ja ìjà ìgbàgbọ́. Róòmù orí 12 ẹsẹ̀ 1. Bẹ́ẹ̀ náà ni a ti yàn láti farajì. Nítorí náà, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ará, kí ẹ̀yin kí ó fi ara yín jìn fún Ọlọ́run ní ẹbọ ààyè, mímọ́, ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Jẹ́ sọ̀túnmọ̀ ìfarajì. Ju téèyàn lè lágbára lọ. Kọ́ríńtì kejì, orí 9, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. 2 Corinthians chapter 8, verse 1, from verse 1. Pẹ̀lúpẹ̀lú ará, àwa ń sọ fún yín ní ti oore ọ̀fẹ́ Ọlọ́run tí àwa fi fún ìjọ Makedonia.
bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ibú àìní wọn di púpọ̀ sí ọrọ̀ ìlàwọ́ wọn. Nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn àní ju agbára wọn lọ, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Wọ́n fi ẹ̀bẹ̀ púpọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́. Àti èyí kì í ṣe bí àwa ti rò rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi ara wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Hallelujah. Àwọn ará Macedonia, lára wọn ni Philippi wà. Wọ́n fi ara wọn jìn. Wọ́n ti mú lọ́kùnkúndùn yìí pé Pọ́ọ̀lù àti àwọn tí ń ṣe iṣẹ́ ìránṣẹ́ àtàwọn tó wà ní Jerusalem tí wọ́n ń wàásù ìrere ṣùgbọ́n tí wọn ò ní owó, tí wọn ò ní agbára, àwọn ràn wọ́n lọ́wọ́. Gbogbo ti wí ní ẹsẹ̀ kejì, ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò, nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀, àti ẹsẹ̀ kẹta, nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn àti ju agbára wọn lọ, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Ó ju ní tí wọ́n lè ṣe lọ nígbàtí ìfarajìn, sacrifice, tá a ṣe ju báyìí agbára wa ti gbé lọ. Ọlọ́run fẹ́ ká máa ṣe ìfarajìn. Ní Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 15, Pọ́ọ̀lù sọ pé òun ná owó, òun tó ná ara, ìfarajìn ni. I will spend and be spent. Kì í ṣe pé nǹkan ná tó ní, ṣùgbọ́n ara rẹ̀ gan ó tún fi jì fún wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Fílípì. Wọ́n fẹ́ kí Pọ́ọ̀lù ń ṣiṣẹ́ ìyìn rere, wọ́n sì fẹ́ kí iṣẹ́ ìyìn rere kó máa tẹ̀síwájú. Kí ni wọ́n ṣe? Wọ́n fún un bó ti yẹ pé wọn ò lágbára tó. Ìwé Fílípì orí kejì, Fílípì orí kejì. Ẹ jẹ́ sáré ka ẹsẹ̀ 15 dé 17. Fílípì orí kejì. Mo kà á sí pé kò lè ṣàìrán Epafroditù arákùnrin mi sí yín àti olùbáṣiṣẹ́ mi àti ọmọ ogun ẹgbẹ́ mi, ṣùgbọ́n ìránṣẹ́ yín àti ẹni tí ń ṣe ìránṣẹ́ fún mi nínú àìní mi, nítorí tí ọkàn rẹ̀ fà sí gbogbo yín, ó sì kún fún ìbànújẹ́ nítorí tí ẹ̀yin ti gbọ́ pé òun ti ṣe àìsàn. Nítòótọ́ ó ti ṣe àìsàn títí dé ojú ikú, ṣùgbọ́n Ọlọ́run ti ṣàánú fún, kì í ṣe fún òun nìkan ṣùgbọ́n fún èmi pẹ̀lú, kí èmi kí ó má ṣe ní ìbànújẹ́ lórí ìbànújẹ́. Àwọn ará Fílípì wọ́n fẹ́ fún Pọ́ọ̀lù ní nǹkan, wọ́n wá rán Epaphroditus pé kó lọ fún Pọ́ọ̀lù ní nǹkan. Ó farajìn, torí ìfarajìn rẹ̀ ló fi jẹ́ pé pẹ̀lú ibi tó ti ń ṣiṣẹ́ Ọlọ́run ó ṣàìsàn. Pọ́ọ̀lù sọ pé ó ṣàìsàn nítorí iṣẹ́ Ọlọ́run ló fi ṣàìsàn. Ṣùgbọ́n kí ni ó farajìn? Òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni pé nígbà tá a bá ti yan Jésù, a ti yàn láti farajìn fún iṣẹ́ Ọlọ́run, fún iṣẹ́ Olúwa. Bí wọn náà bá ti yan Olúwa, ó ti yàn ìyè, ó ti yàn láti ṣe ìránṣẹ́, ó ti yàn láti ja ìjà ìgbàgbọ́. Bẹ́ẹ̀ náà ni ó ti yàn láti farajìn. Ǹjẹ́ òun ṣe iṣẹ́ ìránṣẹ́? Ǹjẹ́ òun ja ìjà ìgbàgbọ́? Ǹjẹ́ òun ṣe ìfarajìn kí iṣẹ́ ìránṣẹ́ ìwàásù ìrere kó lè máa tẹ̀síwájú? Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ láti ṣe ìpinnu láti jẹ́ ẹni tí ń ṣe iṣẹ́ ìránṣẹ́, tí ń jà àti tí ń farajìn kí iṣẹ́ gbogbo ẹ̀, kí iṣẹ́ ìrere kó lè bá tẹ̀síwájú ni. Àmọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé o ní láti yan ìyè. Ǹjẹ́ o ti gba Jésù Kristi pé o ti yan ìyè? Tó o bá tí ì gbà, o ò tí ì yan ìyè. O lè yan ìyè ní àkókò yìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Gbogbo àti Ọlọ́run wa dúpẹ́ fún ọ̀rọ̀ yín ní ọ̀sán yìí. A dúpẹ́ fún àánú yín lórí wa. Ẹ ṣàánú fún wa. Àmín. Ẹ ràn àwọn èèyàn wa lọ́wọ́. Àmín. Kí wọ́n lè ṣe ìpinnu tí ó bá ìfẹ́ yín. Àmín. Gbogbo àti Ọlọ́run wa
Mo gbàdúrà fún àwọn tí kò tí ì gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wọn láti yan ìyè Àmín. ní àkókò yìí. Àmín. Ìwọ náà bá fẹ́ yàn tí o fẹ́ yan Jésù Olúwa gẹ́gẹ́ bí ìyè, o lè gbàdúrà báyìí kó o sì pè sínú ọkàn rẹ pé Jésù Olúwa, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé n kò lè gbára mi, mo gbàgbọ́ pé Jésù kú nítorí mi, mo gbàgbọ́ pé Jésù jíǹde láti gbà mí là. Wá sínú ọkàn mi kí n lè bá di ẹni ìgbàlà, kí n lè bá ní ìyè ẹ̀yàn pẹ̀lú. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.